الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إن سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا. adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah atọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad atọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad àlékún ìkẹ́ Ọlọ́run àlékún ìkẹ́ Ọlọ́run àlékún ìgẹ̀ rẹ̀ àti àlékún àlùbáríkà rẹ̀ àti àlékún àlùbáríkà Ọlọ́run dákun bá wa ṣe fún Ànábì wa Muhammad bá wa ṣe fún Ànábì wa Muhammad gbogbo àwọn ará ilé rẹ̀ gbogbo àwọn ará ilé rẹ̀ gbogbo àwọn sọ̀hábì rẹ̀ látòrí Abubakar Umar Usman Ali tó fi kárí gbogbo tí ń jẹ́ àwọn sọ̀hábà pátápátá tó fi kárí gbogbo àwọn tó tẹ̀lé wọn àti gbogbo àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé wọn Ọlọ́run kó bá wa ṣe ìkẹ́ rẹ̀ fún wọn Ọlọ́run kó bá wa ṣe ìkẹ́ rẹ̀ fún wọn Wala al-Qur'anul Karim wala la hawla wala quwwata illa billahil azim. Bàbá Mudir àlékún orí Ọlọ́run àlékún ìkẹ́ Ọlọ́run àlékún dáadáa Ọlọ́run àlékún ẹ̀mí gígùn àlékún àlàáfíà àlékún àzìkí Ọlọ́run dákun bá wa yọ̀ǹda rẹ̀ fún wọn gbogbo tí Ọlọ́run bá ṣe fún wọn tí ń dùn mọ́ wọn nínú Ọlọ́run má fi ọwọ́ bàjẹ́ kàn gbogbo tí wọ́n tún ra kàn lórí lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run dákun bá wa fi wọn lọ́wọ́ la hawla wala quwwata illa billahil azim. Àwọn òbí ẹni kọ̀ọ̀kan wa Ọlọ́run bá wa gbàdúrà wọn bá wa ṣe dáadáa rẹ fún wọn
oríire táyé àtijọ́ gbé dàlùkìyàmà. Oríire táyé àtijọ́ gbé dàlùkìyàmà. Ọlọ́run dákun bá wa ṣe fún wọn. Ọlọ́run bá wa ṣe fún wọn. Àlámọ̀rí ọ̀rọ̀ wọn ọlọ́mọdé ó dàrú. Àlámọ̀rí ọ̀rọ̀ wọn ọlọ́mọdé ó dàrú. Ọ̀làlá àwùdà. Wala quwwata illa billahil azim. Àtúnkìrà wa kú oríire inú oṣù tá a wà yìí. Akíra wa kú oríire inú oṣù Ramadan tá a wà yìí. Ramadan náà lónìí bá a bá ti gbà á tán yóò di mẹ́fà. Tá a bá ti gba àwẹ̀ tòní tán Ramadan yóò di mẹ́fà. Ìlọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà nìyẹn. Ìlọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà nìyẹn. Kọ́lọ́n kó dàkún kó já lè ṣe oríire tó kó wá fún wa. Kọ́lọ́n já lè ṣe oríire tó kó wá fún wa. Kọ́lọ́n kó jẹ́ kí a lè rí ìkẹ́ tó kó wá fún wa. Kọ́lọ́n jẹ́ ká lè rí ìkẹ́ tó kó wá fún wa. Kọ́lọ́n jẹ́ ká lè rí àlùbáríkà tó kó wá fún wa. Kọ́lọ́n jẹ́ lè rí àlùbáríkà àti Ramadan tó kó wá fún wa. Wala al-Qur'anul Karim. Wala al-Qur'anul Karim. Wala la hawla wala quwwata illa billahil azim. Tafsir wa ń tẹ̀síwájú níbi tí a dúró sí lánàá. Òun náà ní níbi tí Ọlọ́run ọba wa títí sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ń sọ fún wípé inna sanulqi alayka qawlan thaqila. Inna sanulqi alayka qawlan thaqila. Inna sanulqi alayka qawlan thaqila. Muhammad sallallahu alayhi wa sallam wípé ní ọ̀rọ̀ tó wúwo, ọ̀rọ̀ tó kí, tó lóòrìn pé àwọn náà bó sọ kalẹ̀ àájúlù wa Nábì sallallahu alayhi wa sallam. Kí wọ́n lọ́rọ̀ tó wúwo náà àti jóyè wa pé inda nuzulil wahyi, nígbà tí wahyi tí bá ń sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, tí al-Qur'an tí bá ń sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, gbogbo nǹkan yẹn wo tó jẹ́ wípé ní Ànábì máa fi ilẹ̀ gbogbo tó bá wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ Ànábì lásìkò ìgbà yẹn náà, àwọn náà fi ilẹ̀ wọ́n mọ̀ pé nǹkan kan tó wo ń sọ̀kalẹ̀, nǹkan kan tó sì lágbára ń ṣẹlẹ̀ sí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àti wá jẹ́ kó yé wa oríṣiríṣi àwọn ààyè tí irú wáhyí tó ti sọ̀kalẹ̀ àti ṣe síta Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó wà nígbà tí bá ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀. Ẹgbà wọn kan wá nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí Hisham ọmọ Urwa tó gbà wá ونبدأ على باباري أن النبي صلى الله عليه وسلم كان إذا أوحي إليه وهو على ناقته، يا نبي محمد صلى الله عليه وسلم إذا أوحي إليه، tí wọ́n bá ń fi wáhìí tí wọ́n fi ránṣẹ́ sí lọ́wọ́, tí al-Qur'an sọ̀kalẹ̀ lè lérí lọ́wọ́, wa huwa ala naqatihi, tánà bá wà lórí nǹkan gún ẹ̀,
tó wà lórí ìràkúnmí ẹ̀. Orí ìràkúnmí rẹ̀ tó wà yẹn wada'at jiranaha, ìràkúnmí yẹn yóò wá gbé ọrùn ẹ̀, òun gbogbo lọ lẹ̀ bẹ́ẹ̀ yóò wá gbé ọrùn ẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀, yóò gbé nílẹ̀ níbi ìwúwo Al-Qur'an tó sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lásìkò àgbà yẹn. Fama tastati' an taharraka hatta yusarra 'anhu. Kò ní lágbára àpé ò ní lágbára kankan. An taharraka, ó sì wọ́n sọ pé an tataharraka. Méjì náà ní ó ṣiṣẹ́. Tó bá ti fẹ́ gbé wá bá tó fẹ́ gbé tàfà ẹ̀yà wá bá nígbà ní tó di tàfà ẹ̀yìn, ó lè ṣe hálfù táà àkọ́kọ́, kọ àtà àkọ́kọ́ dánù kọ́ pé a ń tà hárọ́kà. Tó bá sì wọ́ lè fi sí kó máa jẹ́ a ń tàtà hárọ́kà. Méjèèjì náà ló lọ, méjèèjì náà ló sì ṣiṣẹ́. Ràkúnmí ò wá ní lágbára kankan mọ́ láti lè yíra padà hatta yusarra 'anhu, títí tó fi jẹ́ wípé wáhàyí tí ń sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lásìkò ìgbà yẹn wọ́n wà mú lọ fún, wọ́n ti ha yóò ti wà lára ẹ̀, ṣùgbọ́n Jibril ló ti release ẹ̀ time yẹn. Tó bá ti wá release ẹ̀ tó fi ilẹ̀, ìgbà ọ̀nẹ́ra nínú tó wá lágbára padà, tí gbogbo ìwúwo tó ti ṣẹlẹ̀ sí yẹn tó ti kìí mọ́lẹ̀, tó ti sọ́ di tí ò lè kó lójú kan, tó ti sọ́ di tí ò lè move, tí ò lè yíra padà, tí ò lágbára kankan mọ́ lásìkò gbà tí wà ní sọ̀kalẹ̀ yóò àìsàn lágbára tí wà ní yíra padà. Inna sanulqi alayka qawlan thaqila, inna nashi'ata layli hiya ashaddu wat'an wa aqwamu qila. Inna nashi'ata layli hiya ashaddu. Inna sanulqi alayka qawlan thaqila. 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 Bí ọ̀rọ̀ Al-Qur'an ṣe rí nìyẹn. Abdurrahman ibn Zayd ibn Aslam, ó náà wá sọ nípa fíkọ́lù Al-Qur'an, nípa ìwúwo Al-Qur'an, nípa ọ̀rọ̀ wúwo tó náà bá ló kó sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad. Wọ́n ní kama thaqula fi dunya thaqula yawma al-qiyamati fil mawazin. Ó ní Al-Qur'an tẹ́lú kama thaqula fi dunya, bó ti wúwo láyé tọ́lọ̀ wọn bá sọ wípé ní ọ̀rọ̀ tó wúwo ló sọ̀kalẹ̀ lórí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Bó ti wúwo táwọn tó ń bẹnu rẹ̀ wúwo tó jẹ́ wípé ní látọ̀dọ̀ ẹ tó jẹ́ wípé ní ògbò òfin ẹnu ti wá. Ọlọ́run ọba tó sọ Al-Qur'an kalẹ̀ sọ́mà tó fi yẹ́.
Jìbìrìlù tó fi rán bẹ́ẹ̀ bá wò láàrin àwọn màláíkà sọ́nà fíẹ́. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tán tún wá fi rán náà sánàbí fíẹ́. Ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ tí wọ́n ń bọ̀ látọ̀dọ̀ ẹni tí ò fúyẹ́ sọ̀rọ̀ yẹn ló wà fúyẹ́. Bẹ́ẹ̀ náà wọ́n wá ní wípé láàrin àwọn tírà yòókù náà tọ́lọ́run bá wá tó fi ránṣẹ́ sáwọn ànábì tí wọ́n ṣáájú ànábì wa Muhammad láàrin gbogbo wọn ó tún wá jẹ́ tí ò tún fúyẹ́ tó tún wúwo náà ní wọ́n sọ fún wọn pé ká máa sákùlà fi dúnìyà. Ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n ti wúwo láyé Al-Kùránì ti jẹ́ tó wúwo láyé tí ìṣe nǹkan tí ìṣẹ̀rù ọmọdé. sákùlà yawm al-qiyamati fil bawazin. Ó bá ti jọ́ ọgbẹ́ ìdàlùkìyàmà nínú àwọn òṣùwọ̀n ṣẹ́, àwọn òṣùwọ̀n èèyàn tí wọ́n fi máa wọ́n sí èèyàn. Gbogbo ẹ̀tọ́ Al-Kùránì bá ń bẹnu ẹrù ẹ̀ tó di Al-Kùránì dáníjọ́ náà lọ́hùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni òṣùwọ̀n rẹ̀ náà ṣe wúwo, torí pé yóò jẹ́ kó òṣùwọ̀n rẹ̀ ó tẹ́, yóò jẹ́ kó tẹ́rì, yóò jẹ́ kó wúwo fún àwọn iṣẹ́ olóore. Wọ́n gba Al-Kùránì sínú òṣùwọ̀n ṣẹlẹ̀ báyìí yóò ní pé ní àá ó fẹ́ lè jáske yóò wé. Ó sì mọ̀ pé bí òṣùwọ̀n ṣẹ́ẹ̀rẹ̀ rẹ bá ṣe wúwo tó tẹ̀wọ̀n ju òṣùwọ̀n ṣẹ́ẹ̀bì rẹ lọ, tó tẹ̀wọ̀n òṣùwọ̀n ṣẹ́ẹ̀bì rẹ lọ, iná ni àlùjánnà rẹ àti ipò tó ní nínú àwọn àlùjánnà yẹn ni ó ti lágbára tó. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فهو في عيشة راضية. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. Ọdún gbogbo ẹ̀ tó bá jẹ́ pé ní àwọn òṣùwọ̀n ẹsẹ̀ rẹ̀ ó bá wúwo tó wúwo fáwọn ẹsẹ̀ olóore, yóò máa bẹ fi عيشة راضية. Inú sẹ̀mí tí ó máa bẹ ń tọ́nà lọ́wọ́ عيشة راضية بمعنى عيشة مرضية. وأما من خفت موازينه وأما من ثقلت موازينه فهو في عيشة راضية. Gbogbo ẹ̀ka òṣùwọ̀n ẹsẹ̀ rẹ̀ tó bá wúwo ń jọ́nà tó wúwo lọ́jọ́ ìgbéga kìyàmà, lọ́jọ́ tí wọ́n kó gbogbo wájọ sí fil mahshar láàyè àkójọ kán wá wọn ṣe olúkálukú sọ ọmọ wípé nígbà náà sì máa ń gbé skéèlì kalẹ̀ tí wọ́n máa wọn ṣe olúkálukú tẹ́ máa fi wọn tẹ́ fẹ́ rà pé ó yá ẹ̀wọ̀n wọn kó bá fẹ́ wúwo tó náà lówó tó ọ̀sán ó ṣe wúwo tó, bó bá ṣe kí tó náà lówó tó ọ̀sán fún ó ṣe kí tó. Bẹ́ẹ̀ náà báwọn aṣẹ́ olóore rẹ bá ṣe kí tó bá díjọ́ gbéjà kìyàmà náà lọ́ ṣe máa bẹ fi عيشة راضية. وأما من ثقلت موازينه فهو في عيشة راضية. Irú ẹni bẹ́ẹ̀ yóò máa bẹ nínú ìṣẹ̀mí tó jẹ́ pé ní ìṣẹ̀mí tó jẹ́ wípé mọ̀ọ́díjà ni a yọnu sí. Yóò rí báyìí inú rẹ̀ ló máa dùn pé ọlọ́mọ máa dúpẹ́
ọlọ́run èmi náà lọ ṣe báyìí fún. وهو في عيشة راضية وهو في عيشة راضية. irú ẹni bẹ́ẹ̀ yóò máa bẹ nínú sẹ̀mí tó dáa tí ó máa gbádùn bẹ́ẹ̀ látàrí wípé ńgbà táwọn àwọn aṣẹ́ olóore rẹ̀ ó kún kẹ́kẹ́kẹ́ fúnṣẹ́ dáadáa iṣẹ́ ládàá tó dáa bó wọ́n lè ṣe wá boost ẹ̀ tó fi boost àwọn iṣẹ́ olóore yẹn kí lọ́ọ́ lè dì sí tí ó fi tètè kún kí lọ́ọ́ lè fi sí tí ó fi kún. Inna Abdurrahman bin Zayd sọ fún wa pé Al-Qur'ani ṣe wúwo kama thaqula fi dunya bó ti wúwo láyé tó wúwo tó bá dijọ́ ìgbéda al-qiyamah thaqula yawm al-qiyamah fi mawazin nínú àwọn òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ́ bí ó ti wúwo náà nìyẹn so ìtumọ̀ rẹ̀ ní pé ní tó wọn bá dì í tó di Al-Qur'ani sínú sẹ́ẹ̀rẹ́ rẹ tó ọjọ́ pọ̀ nínú àwọn aṣẹ́ rẹ tó ń ṣe bó lọ́ọ́ ṣe dì í sí ó náà ní pé ní ọ máa ké ọ máa lò ó تقرأ القرآن وتعمل بما في القرآن ọ máa kí Al-Qur'an ọ sì máa ṣiṣẹ́ pẹ̀lú tí ń bẹ́nu Al-Qur'an pẹ̀lú eléyìí ni ó fi di wípé ní òṣùwọ̀n rẹ̀ ó wúwo òṣùwọ̀n sẹ́rẹ̀ rẹ̀ ó wúwo ẹni tí ẹ bá sì fi yẹ wa amma man khaffat mawazinuhu وأما من خفت موازينه فأمه هاوية فأما من خفت موازينه فأمه هاوية وأما من خفت موازينه hawu sakiti fa ummuhu hawiya fa ummuhu hawiya fa ummuhu hawiya. Ọlọ́run wá ti tó yé wa pé ẹ̀rí man khaffat mawazinuhu tó bá ti jọ́ náà sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn tó jẹ́ ìpè ní àwọn òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wọn nígbà àwọn ògbé sórí scale òṣùwọ̀n yẹn wá fúyẹ́ òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wọn fúyẹ́ òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wọn ti já scale òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wọn fa ummuhu hawiya ní tí ó dìyà fáwọn yóò náà iná ní o àwọn òní sí nínú Aisha tí ń rán ríà wọn ò ní rí sẹ̀mí tí ó jẹ́sẹ̀mí rí so ìyẹn lágbọ́dọ̀ wá fi mọ̀ pé Al-Qur'ani tí ò kéré bó lè ní náà ṣe fẹ́ lò tí fi boost àwọn aṣẹ́ olóore inú Ramadan ní látúwà yìí tó tún lè gbó bẹ́ẹ̀ gbogbo kíkà tó ọba ké gbogbo àràfi tó ọba ké bẹ̀ gbogbo kẹ́lìmọ̀ tó ọba ké bẹ̀ gbogbo àyátì tó ọba ké bẹ̀ tọ́pù wa máa gba àdìpèlé ẹ̀san lórí ẹ̀ nítorí pé àwọn àna oṣù Ramadan ìyẹn náà wọ́n bọ̀ dì sínú àwọn iṣẹ́ orí rẹ̀ ni àìwọ́ fúyà Al-Qur'an yóò lè jẹ́ káwọn òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ rẹ̀ náà wá wúwo ìyẹn lè tó tún wá jẹ́ tó bá jẹ́ ọ̀gbìn al-qiyama èrè tó jẹ́ nìyẹn tó bá jẹ́ ọ̀gbìn al-qiyama tó tún fi máa rí gbádùn tó fi máa rọ́rí rẹ̀ tó fi máa rẹ́rọ̀ ọlọ́run wá ní inna sanulqi alayka qawlan thaqila inna sanulqi alayka qawlan thaqila
قولا ثقيلا. bọ́lá wọn bá bó ti wá ṣàlàyé rẹ̀ fún ànábì Muhammad nìyẹn. nígbà tí wọ́n mọ̀ pé bá ti dì í mú nìyẹn láti rí oríire yẹn ṣe. ọlọ́run bá wá ń sọ fún ànábì Muhammad ẹ̀rù pé ní ọ̀rọ̀ owó àti bí ó ṣe máa ṣe kẹrọ ààrẹ náà lọ́lọ́run bá ń ṣe kíni lọ́lọ́run bá ń sọ fún. ọlọ́run wá ní inna nashi'atal layli hiya ashaddu wata'an wa aqwamu qila. inna nashi'atal layli hiya ashaddu wata'an wa aqwamu qila. inna nashi'atal layli hiya ashaddu wata'an wa aqwamu qila. nashi'atal layli tó náà ọba sọ bẹ́ẹ̀ o náà ní al-ibadatu allati tansha'u fil layl. ìbádà ìjọsìn sẹ́wọ̀n ìpín tàbí fẹ́ tún náṣà aṣọ ìpín yóò dàgbà náṣà wọ́n máa ń lò fún pé èèyàn establish nǹkan ó gbé nǹkan kalẹ̀ nǹkan dàgbà. so ismul fa'il lè ó máa jẹ́ náṣì tó bá ti lo obìnrin tó dìbò anna fi ó di náṣì à. so inna nashi'atal layl so ìtumọ̀ ẹ̀ náà ní wípé ní ìbádà táà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tí ó máa ṣe lóògùn tó náà bá pè náà ṣe àkúdà wọ́n wá tún wá padà pípé àwọn àkókò tí ń bẹ ní òru tó ẹ́ fi ṣe ìjọsìn yẹn. ashaddu wata'an so wọ́n rí ashaddu wata'an àwọn àlùfáà wá tún lọ́nà méjì. mo ń sọ ọ̀rọ̀ tírà àfáà wa tí wọ́n ṣe hádá kìtàbù taysir wípé ní àfáà fi orin ṣàlàyé gbogbo al-Qur'an láti ṣe tafsir al-Qur'an láti Suratul Baqarah tó fi dé Suratul Nas. al-ibadatu allati tansha'u fil-layl. ìbádà tó jẹ́ wípé lóhun ìmọ̀ jẹ́ jáde bẹ́ẹ̀ ashaddu wata'an. ó ní ó mà jẹ́ nǹkan kan tí fi lè kókó jù ní ìtẹ̀mọ́lẹ̀ sọ pé náà níwà tó àwọn tẹ̀kan mọ́lẹ̀ àbí ẹ máa ná tí ẹ o. ìtumọ̀ rẹ̀ ní wípé ní bọ́ọ̀tì dìde lóru tọ́lọ fẹ́ lọ lè kírun pé àpò fẹ́ lè ní ìtẹ̀mọ́lẹ̀ àbí àwọn kan tún bẹ́ẹ̀. wọ́n tún wá tún wípé ashaddu wata'an ìtumọ̀ rẹ̀ ní wípé ní al-muwafaqa tí ó máa bẹ bayna al-qalbi wal-lisan tí ó máa bẹ bayna al-qalbi wal-lisan láàrin ọkàn àti ahọ́n ń bẹ fí wákàtí yẹn ní àkókò yẹn allati tansha'u fihi al-ibada torí pé ní ọkàn àti ahọ́n tó bá fi kí al-Qur'an méjèèjì ó máa bára wọn ṣiṣẹ́ lásìkò gbà yẹn torí pé ní kò ní sí distraction kò ní sí nǹkankan tí ó distract attention rẹ. so wọ́n tí ó ń bẹ̀ yóò wá jẹ́ bima'na muwata'a bima'na al-muwafaqa. so al-muwafaqa tí ó máa bẹ bayna al-qalbi wal-lisan tí ó máa bẹ láàrin ọkàn àti ahọ́n tí méjì wà lọ máa ṣiṣẹ́ pọ̀ tó bí wọ́n á ti kí al-Qur'an yóò máa wọnú ọkàn rẹ bẹ́ẹ̀
ọ máa rí tàdábùrù ṣe sí, ọ lè máa ronú sí. ọlọ́wọ́ ní inna nashi'ata al-layli hiya ashaddu wat'an wa aqwamu qila. inna nashi'ata al-layli hiya ashaddu wat'an wa aqwamu qila. inna nashi'ata al-layli hiya ashaddu wat'an wa aqwamu qila. So kullu sa'atin min al-layli tusamma nashi'a. So gbogbo àkókò, gbogbo wákàtí tí ń bẹ lóru wà ní wọ́n pè ní nashi'a bá. Allah. So lẹ́nu wá tún pé inna nashi'ata al-layl pé àwọn àkókò òru o. inna nashi'ata al-layli. So inú ẹ̀ náà ni pé qiyamul layl, kéèyàn ṣe qiyamul layl, kó yẹn náfílà lóru. hiya ashaddu wat'an. So wọ́n ní ashaddu muwada'atan bayna al-qalbi wal-lisan. Yóò máa bẹ ní tó jẹ́ pé ní ìbáṣepọ̀ rẹ̀ tí ó máa bẹ láàrin ọkàn àti ahọ́n yóò lágbára gan. So ashaddu wat'an ti bẹ̀ lò. hiya ashaddu wat'an wa aqwamu qila. inna nashi'ata al-layli hiya ashaddu wat'an wa aqwamu qila. Torí pé ní àkókò tọ̀sán, ashaddu wat'an. àkókò tó jẹ́ pé ní àwọn èèyàn ó ti máa jáde ní, àkókò tó jẹ́ pé ní olúkálùkù ó ti tú jáde, ó ti tú yáyá, ó ti tú yáyà jáde, àkókò tó jẹ́ pé ní ẹ máa gbáriwo lọ́sùn, ẹ máa gbáriwo lósì, àkókò tó jẹ́ pé ní bí ẹ bá tiẹ̀ tí rìn lọ ti máa gbọ́ gbogbo ẹ ó máa rọ́, yóò máa rọ́, lágàtò wà, lágàtò làṣùwá tí ó máa bẹ, báwọn ohun gún ti máa pariwo lẹ́ẹ̀ máa gbọ́ gbogbo ẹ̀ tó jẹ́ pé ní tọ́ọ̀ bá ń ka Kùránì àbọ̀n fẹ́ lọ ṣe kìyàmù bẹ́ẹ̀ distraction lè máa ṣẹlẹ̀ sí ọ. Ṣùgbọ́n lóru ashaddu wat'an. ashaddu wat'an wa aqwamu qila. inna nashi'ata al-layli hiya ashaddu wat'an wa aqwamu qila. So náà ní tó fi ń jẹ́ tó fi ń dájú tó tún fi ń rinlẹ̀ jù fún kí ọ̀rọ̀ tí yàn bá fẹ́ máa sọ lásìkò gbà wọn. Al-Qur'ani tí yàn fẹ́ máa ké lásìkò gbà wọn. Tó fẹ́ máa ké lásìkò òru wà ní pé ní sàbá tí ó máa bẹ fún, ìrìnlẹ̀ ó máa bẹ fún. Torí pé ní bọ̀ ọ́ ti àsìkò tí ó ń tọ́ tí ó dúró tó fún jù nìyẹn. gbogbo ìbádà tí wọ́n fẹ́ ṣe lóru ìbádà tó dáa ni tó èèyàn ní táìmù fún oníṣẹ́ tí ó disturb. Oníṣẹ́ tí ó disturb yẹn lásìkò gbà yẹn. gbogbo ó pa lọ́lọ́. Gbogbo pa lọ́lọ́ ni. olè kan bá jà lóru náà wọ́n yàtọ̀ sí tọ̀sí. Allahu Akbar. oníṣàlù tí ó fi dọ̀dán. Ọlọ́run wá ní inna laka fin nahari sabhan tawila. inna laka fin nahari sabhan tawila wa dhikri ismi rabbika wa tabattal ilayhi tabtila. wa dhikri ismi rabbika wa tabattal ilayhi tabtila. يا أيها المزمل قم الليل إلا قليلا قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إنا سنلقي عليك قولا ثقيلا. Bọ́lá ọba tí wọ́n sọ bẹ̀ fàtàgbà Muhammad. إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا. Ó tún wá ní inna laka fin nahari. إن لك في النهار سبحا طويلا. إن لك في النهار سبحا طويلا. Ọlọ́run wá sọ fàtàgbà Muhammad sallallahu alaihi
wasallam. Inna laka fin nahari sabhan tawila. Bẹ́ẹ̀ fún ọ lọ́sàn-án. Laka fin nahari sabhan tawila. Sabhan tawila ìtumọ̀ rẹ̀ ní wípé ní àwọn àkókò tó ní láti fi gbọ́ àwọn bùkátà rẹ̀. Àkókò yẹn láàfẹ́ máa gbọ́ oríṣiríṣi bùkátà tá a bá ní. Sabhan tawila. Bàbá tó wá fẹ́ lò lọ́nà mi sẹ́ pé sàbáhà olùwẹ̀ ni. Ọlẹ́ máa lúwẹ̀ náà lọ́sàn bí wọ́n bá ti máa lúwẹ̀ lódò tí yóò máa léfò lórí odò tí ó máa ṣe lọ báyìí náà láti máa jálamba káàkiri lọ́sàn tó ní kálukú ó máa wájẹ ẹ̀mú tí ó máa ṣe lórí àwọn bùkátà tó fẹ́ gbọ́. Inna laka fin nahari sabhan tawila. Ó máa ní kí nahari laka sabhan tawila. Inna sabhan tawila. Inna laka fin nahari sabhan tawila. Àkókò tó kù fún ọ ní bẹ́ẹ̀ fún ọ lọ́sàn-án. Àkókò pọ̀ tí ẹ lè fi wéèsì lọ́sàn-án. Àtọ̀ lè lò ó fi gbọ́ bùkátà ó fi gbọ́ sílé ọkọ̀ fi wo bọ́. ó fi gbọ́ tó bá wọ̀ lọ Wọ́n káàkiri. ṣe fò gbogbo bọ́. Ṣùgbọ́n tó bá dòru kò ní sí distraction yìí mẹ́. Ọ lè fojú ogun tó fẹ́ ṣe ọkàn rẹ̀ ó papọ̀ gbogbo ó papọ̀. Ọ lè rí tọ́ náà ọba ṣe. Ìlọ náà ọba fi ń sọ yẹn fún Ànábì wa Muhammad. Nínú ẹ̀rí tó wá bẹ́ẹ̀. والدليل عليه ما رواه الإمام أحمد Ó lè tí Imam Ahmad gbà wá. في مسنده Nínú Musnad wọn. عن سعيد بن هشام Látọ̀dọ̀ Sa'id ọmọ Hisham. أنه طلق امرأته ثم ارتحل إلى المدينة ليبيع عقارا له بها. أنه طلق امرأته Ó kọ ìyàwó rẹ̀ lẹ̀. ثم ارتحل إلى المدينة. Ẹ máa wò ní tó fi kọ ìyàwó lẹ̀ o. Kéèyàn owó sọ̀sọ̀ kó kọ ìyàwó rẹ̀ lẹ̀. Nígbà tó wá kọ ìyàwó lẹ̀, ó wá sẹ́rìn àjò lọ sí Màdínà. ليبيع عقارا له بها. Ó wá lọ sí Màdínà pé gbogbo properties gbogbo àwọn nǹkan tó ní tó jẹ́ nǹkan asẹ́ẹ̀tì ohun tí bẹ́ẹ̀ ní Màdínà òun ó ta gbogbo ẹ̀. ويجعله في القراء والسلاح. Ó wá ní kó ń bá ti wá ta gbogbo properties tó ní ní Màdínà tán ìtọ́ ọ̀fẹ́ fi ṣe náà ẹ máa wọ́n kọ́ ìyàwó. Ó wá ní kó ń bá ti ta gbogbo properties tó ní Màdínà tán òun wá fẹ́ lọ fi ra àwọn ràkúnmí òun fi ra ràkúnmí àtàwọn nǹkan ẹja àwọn ẹṣin tí ó kó lọ sójú ogun. ثم يجاهد الروم. Ó lọ fẹ́ lọ bá àwọn Róòmù jà òun fẹ́ lọ bá wọn jagun òun fẹ́ lọ jà wọ́n lógun. حتى يموت. ثم يجاهد الروم حتى يموت. Ó wá lóun fẹ́ lọ jẹ ogun yẹn títí tó ń bá wá jà tó ń kú sójú ogun. Sọ pé ó ti mọ̀ nípa tó ń bá ṣe jihad tó ń sì kú sójú ogun bẹ́ẹ̀. Àlìjánnà sòsè ni wá kàn ronú wá jẹ́ nǹkan ìyàwó mi lẹ̀ kó lè ráyè ṣe tí òun fẹ́ ṣe òun kó sì lọ ta gbogbo properties kó fi ra àwọn nǹkan ìjà ogun kó wá lọ dojú ogun kó àwọn rúùmù tó bá ti dojú ogun kó wọn òun wàá jà títí tó wọn fi kú sójú ogun torí kó fẹ́ dẹ̀ ẹ̀sẹ̀ tó kú sí ojú ogun tó kú ṣe ìdí. فلقي رهط من قومه. Ibi tó ti wá múra kó fẹ́ máa lọ fẹ́ lọ ṣe nǹkan tí òun fẹ́ ṣe yìí. فلقي رهط من قومه. Ló bá pàdé àwọn ìjọ kan àwọn gúrùpù kan nínú àwọn ìjọ rẹ̀. فحدثوا أن رهطا من قومه ستة أرادوا ذلك على عهد رسول الله صلى الله عليه وسلم. فقال أليس لكم في أسوة. Ó ti wá lọ tó pàdé àwọn ìjọ yìí. فلقي رهط من قومه. Tó pàdé àwọn ìjọ kan nínú àwọn ìjọ ẹ̀. فحدثوه Wọ́n wá sọ fún wọn bá sọ̀rọ̀. أن رهطا من قومه ستة أرادوا ذلك. Wọ́n ní irú tí wọ́n náà fẹ́ lọ sí. Àwọn kan mẹ́fà kan nínú ìjọ rẹ̀ àwọn náà ti gbèrò bẹ́ẹ̀ ṣáájú táwọn náà fẹ́ ṣe bẹ́ẹ̀. ذلك على عهد رسول الله. Ẹ̀dá àìní Rasulillah sallallahu alaihi wasallam nígbà tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń bẹ láyé àwọn kan náà ti dìde irú ilé ìtàn láwọn fẹ́ lọ
jagun bẹ́ẹ̀ tán lọ fẹ́ lọ jà wọn rúùn lógun tí wọ́n kọ́ ìyàwó wọn lẹ̀ báyìí. Fàkọ́ọ̀là. Wọ́n wá sọ fún pé. Àlẹ́sà lakum fiyya uswatun. Nígbà nábì wá sọ fáwọn táwọn náà gbèrò ooru bẹ́ẹ̀ lálẹ́. Àlẹ́sà lakum fiyya uswatun. Ànábì ní sẹ́ kò sáwò kọ́ ṣe eré tẹ́ ẹ fẹ́ wò lára mi ni. Níjọ́ lẹ́ni kémi ó ṣe bẹ́ẹ̀ kí n kọ̀yàwó mi lẹ̀lẹ́. Àlẹ́sà lakum fiyya uswatun. Níjọ́ lẹ́ni bí kí n kan kọ̀yàwó lẹ̀ láì nídìí. Fanahum an dhalika. Ànábì ní àwọn ìṣèbáwọn. Torí pé o fẹ́ lọ jà sójú ọ̀nà tọ́lọ̀, o fẹ́ lọ jagun sójú ọ̀nà tọ́lọ̀, kò ní ọkọ ìyàwó lẹ̀. Ìyàwó tí ó ṣe ọ́, tí ó rọ̀ ọ́, tí ò sábúrú kankan sí ọ. Ọ̀nà àti ìkọ̀yàwó lẹ̀ kan kì í sọ̀nà tó rọrùn. Fanahum an dhalika. Ìṣe tó kàn jí lójúmọ́ kan tó kàn lọ ìyàwó mi mo kọ́. Ṣé mo ní lẹ́kàn? Ó ní mo kọ́ ìwọ ìyàwó mi. Àwọn bàbá sáré ìfẹ́ mo kọ́ lẹ̀ lórí kíni kí lọ fẹ́ kọ́ sí. Láìwọ́n dúkìá. Tí ìṣe wípé ní ọtí dé lẹ́kù pé ká kọ́ lẹ̀ pé ìtì ń bẹ láàrin ti dé lẹ́kù pé ìtò wa kù ká kọ́ lẹ̀. Ọ̀fẹ́ sọ́kọ́ ọ̀fẹ́ sáré sọ́kọ́ kọ́ lẹ̀. Yóò ní dídé yóò fi kọ ìyàwó ẹ̀. Torí pé ní òótọ́ ọlọ́mọ bá jọ̀ ń bẹ̀ pé ẹ lè ṣe kọ́lá ṣùgbọ́n kì í tún wá ṣe wípé ní òun náà fẹ́ dénúdénú bẹ̀ pé kẹ́ máa kọ́ra ní kẹ́ máa kọ́ra níbẹ̀. Kèsè tọ́lá kèsè nǹkan tí wọ́n múnú Ọlọ́run ọba dùn tó bá ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá fà á bá ṣẹlẹ̀ ẹ̀ padà ṣe náà. Àlẹ́sà lakum fiyya uswatun. Adájọ́ ìwé mi ni yóò lẹ rí kí ni ó kàn ṣàdédé wá kọ̀yàwó lẹ̀ kí wọ́n á ní mo kọ̀yàwó mi lẹ̀ bá a ṣe máa ń fẹ́ mọ́. Fanahum an dhalika. Adájọ́ Muhammad sallallahu alaihi wasallam wá ní tẹ́ fẹ́ sí wọn ìgbọ́dọ̀ sí. Torí pé ẹ fẹ́ jagun sójú ọ̀nà tọ́lọ́ kò ní ẹ kọ̀yàwó yín. Fanahum an dhalika. Lẹ́yìn tẹ́ fi lè kọ̀yàwó lẹ̀ torí yẹn. Fa ashhadahum ala raj'atiha. Ọkùnrin tó náà wá fẹ́ tó ti kọ̀yàwó rẹ̀ lẹ̀ tó fẹ́ lọ lè tako property tó ní Madina wípé kó ń fira àwọn nǹkan ìjà ogun ó bá dà òun ò mọ̀ tẹ́lẹ̀ ni ó dà nígbà tó ń ti wá mọ̀ nísìnyí ó dà òun fi ń jẹ́rìí o ìyàwó òun ti gbà padà. Nígbà tẹ́ ẹ ti sọ fún mi wípé ní intanẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tó ṣe rèé ojú ẹsẹ̀ náà ló náà ti change mind ẹ̀ sọ pé ìlú ọmọ ó fẹ́ kí àdísì bí 100 fún ọ̀pọ̀ tó dúró lórí rẹ̀ náà ni. Ọkàn rẹ ti lé jù lóde. Àdífì ẹyọ pẹ́pẹ́rẹ́ ló yí ọkùnrin lọ́kàn padà o. Tinú ẹlòmíì ló fẹ́ mọ́ sí. Ṣùgbọ́n wọ́n lórí tinú rẹ̀ tó fẹ́ ṣe wọ́n ké gbogbo Al-Qur'ani wọ́n ké fún ọ wọ́n ké hadisi fún ọ ẹlọ wà dífì dára bóyá dọ̀rin fún mi wọ́n tún mú mi wá fún ọ pé tún wò yìí wọ́n ti bẹ́ẹ̀ náà torí tó fẹ́ ṣe aburú tó fẹ́ ṣe wọn ọ̀ọ́dún wo ni gbogbo mọ́ náà ni. Lára pé tí náà lọ fẹ́ ṣe ọ̀sùnkú olóṣogbo fẹ́ lọ fóònù bá dẹ̀ wọ́n padà gbọ́ láti náà ni. Fanahum an dhalika. Ṣùgbọ́n wọn tó bá ní kàn ṣe bọ́ ọba ti sọ fún pé Ànábì wa Muhammad sọ báyìí o ojú ẹsẹ̀ tó bá ní kànábì ṣíni lọ́wọ́ kún bẹ́ẹ̀ wọ́n jáwọ́ kún bẹ́ẹ̀ nìyẹn wọn ò tún ní sẹ̀sẹ̀ máa wádìí pé à ń sẹ́nu tó ló sọ. Fa ashhadahum ala raj'atiha. Tó ti wá gbọ́ bẹ́ẹ̀. Ashhadahum ala raj'atiha. Wọ́n gbọ́ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ ló sọ no doubt kò doubt ẹ̀ mọ́. Òní ọjà ìyàwó mi tí mo wá ní mo ti kọ́ ọ́ lẹ̀ o. Ẹ̀yin náà ni mo fi ń jẹ́rìí sí pé mo ti gbà á padà bá náà lójú ẹsẹ̀. Thumma raja'a. Ó gbà á padà lójú ẹsẹ̀ nígbà tó gbọ́ wà nẹ́bí. Nígbà tó gbọ́ wà nẹ́bí nígbà nẹ́bí ni ṣé èmi èmi ò tó láwò kọ́sẹ̀ ṣé ìráwò kọ́sẹ̀ láàrin mi ànẹ́bí ni. Gbogbo àwọn àlùfáà gbogbo àwọn èèyàn tá a bẹ láyé kò sí kẹ̀kẹ́ tá a mú láwò kọ́sẹ̀ ìgbà nígbà Muhammad lọ. Àwọn àwòkọ́ṣe lára nẹ́bí ìwà nẹ́bí kan mọ̀ wò. Tá a bá ti mú ànẹ́bí Muhammad láwò kọ́ṣe wa a ti mú Al-Qur'ani náà láwò kọ́ṣe wa nìyẹn. Torí pé ní ìwà ànẹ́bí náà ní Al-Qur'ani. Ìgbà tá ànẹ́bí wa ní ṣe ìráwò kọ́ṣe ànẹ́bí wa ní ó dá mo ṣí lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀. Ó wá ti gbọ́ pé àwọn ti ṣáájú ànábì ṣí wọn lọ́wọ́ ní wọ́n máa ṣe máa ó máa yà wọ́n. Ashhadahum ala raj'atiha. Ó ní ó ti yàwó mi ti wọlé padà mú fún ọmọ. Thumma raja'a ilayna fa akhbarna
أنه أبي بن عباس ثم رجع إلينا lẹ́yìn ìgbà náà ó wá tún wá padà wá sọ́dọ̀ wọn. فأخبرنا أنه أبي بن عباس فسأله عن الوتر فقال ألا أنبئك بأعلم أهل الأرض بوتر رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. ló bá tún wo pé àkódà. ثم رجع إلينا wọ́n bá wọn. فأخبرنا ó fún wọn rò ó. أنه أبي بن عباس wọ́n wá wò pé tọ̀ kóun lọ lè bá Ibn Abbas. فسأله عن الوتر ó fẹ́ bi Ibn Abbas nípa wítìrí ànábì pé bò lànàbì ṣe máa ń ṣe wítìrí. فقال ألا أنبئك بأعلم أهل الأرض بوتر رسول الله صلى الله عليه وسلم. Ibn Abbas ó sì wá jẹ́ ẹni tó nímọ̀ tó tí máa ń pọ̀ lára rẹ̀ ọkọ̀ wá ní ọ̀gbọ́n. ألا ṣé ọbẹ̀ kí n fún ọ nírò nípa ẹni tó jẹ́ wípé أنبئك بأعلم أهل الأرض بوتر رسول الله wítìrí bá صلى nàbí الله عليه sallallahu وسلم. alaihi wasallam bá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam bí tí máa ń yan wítìrí rẹ̀ ẹnìkan ní mọ̀ ń pa rẹ̀ tó jẹ́ kó ló mọ̀ ń pa rẹ̀ jù. قال oníṣẹ́ ìjúwe rẹ̀ fún ọdún iṣẹ́ ti sọ fún ọkọ lọ lè bẹ́ẹ̀ ni ọ̀hún. قال نعم. ó náà wá ní bẹ́ẹ̀ ni Ibn Abbas bó ti nímọ̀ tó sàn kó yẹ kó máa sọ fún direct ní ṣùgbọ́n mọ̀ pé nìkan tún mọ̀ ju òun lọ níbẹ̀ kò sá gidi. قال níyàn náà bá mọ nǹkan àfà èyàn jẹ́ àfà òní kó mọ gbogbo nǹkan tán. èyí jẹ́ àbá àkọ́ni kó mọ gbogbo nǹkan tó láyé o. òní gbogbo òbéèrè náà lọ lè dáhùn. gbogbo òbẹ́ ìmọ́lọ́ lè dáhùn tí wọ́n bá bí ọ. عرفت شيئا وغابت عنك أشياء. عرفت شيئا وغابت عنك أشياء. tó ọmọ nǹkan lọ mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bíbẹ̀ tó mọ. وكل ما يدعي بالعلم معرفة عرفت شيئا وغابت عنك أشياء. عرفت شيئا وغابت عنك أشياء. ẹ sọ fún gbogbo ẹni tó ní Mr. No All ló ń pé kò sí tó kù tó ń wo wọn láyé. ẹni tó bá ní gbogbo nǹkan ló ń bẹ̀. ẹni ó sọ fún un pé díẹ̀ ló mọ̀ o kò mọ̀ o. ọdún gbogbo òun ayé lọ mọ́ ò lè mọ gbogbo òun ayé. وما أوتيتم من العلم إلا قليلا. ọ̀pọ̀ ètò ọlọ́run وما أوتيتم من العلم إلا قليلا. ọ̀pọ̀ ètò ọlọ́run tó lórí rẹ̀ fẹ́ ìjà náà. إلا قليلا. díẹ̀ náà tún nínú mọ̀tọ́ náà wọ́n bá fi pamọ́. díẹ̀ ní nínú mọ́. ما أوتيتم من العلم إلا قليلا. ما أوتيتم من العلم إلا قليلا. عرفت شيئا وغابت عنك أشياء. عرفت شيئا وغابت عنك أشياء. sọ̀rọ̀ yóò fún ọ máa bẹ̀. àwọn tó pọ̀ ló tún pamọ́ fún ọ tó ò tí ì mà. gbogbo àwọn ilẹ̀ aláàmà ìmọ̀ wọn kékeré ní lọ́dọ̀ Ọlọ́run. kéré ni. wọn ò lè kílẹ̀ mú àwọn làwọn nímọ̀ jù láyé. Ọlọ́run nímọ̀ ju gbogbo kó wá lọ. lẹ́yìn ò bá sì mọ èyí ń mọ. èyí ń mọ̀. àwọn ti ní bá sì ṣe. ọkọ jẹ́ ẹ lọ bẹ́ẹ̀ ní báyìí kó mọ̀ bí èmi lọ kó tó lè kún ẹ̀ bí èmi ti kún ẹ̀ lọ. wọ́n béèrè ọmọ wa béèrè ìtumọ̀ kan lọ́dọ̀ ẹ̀ wọ́n sọ wọn mọ́. wọ́n dẹ̀ mọ̀ bọ́ ọ̀mọ́ wọ́n ti ṣàbòsí mímọ̀. lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ tó mọ̀ ẹjọ́ lọ bẹ̀rẹ̀ àbíké ní ìtumọ̀ kìíní. dáhùn làwọn àìlú ọmọ ọmọ dáhùn fúlà ní kíkẹ́ lómi kan àníyàn. ojú bá ń lọ. wọ́n mọ̀ fún wa. wọ́n á ní. قال ائت عائشة. ó wá ní ẹ̀ńtọ́ ọdún lọ bá tó lè kọ́ ní wítìrí àtẹ́bí bá tẹ́bí ti ṣe máa ṣe wítìrí rẹ̀. فسألها ثم ارجعي إلي. ó ní lọ sọ́dọ̀ Àìṣà lọ sọ́dọ̀ ìyá ńlá wa Àìṣà tó bá ti dọ́dọ̀ rẹ̀ lọ bí léèrè
Fas'alha tó bá ti wá bí léèrè ilayya. lẹ́yìn ìgbà náà kọ́ wá padà wá sọ́dọ̀ mi kọ́ wá fún mi ní tó fún ọ lẹ́sìn. Fa'akhbirni bi raddiha alayka. Láìsí tó bá fún ọ wá jẹ́ ń gbọ́ wá fi tóbi létí. Qala fa'ataytu ala hakimin buni Aflaha. Hakimin bin Aflaha. فأتيت على حكيم أفلها Ọlọ́ bá Hakim ọmọ Aflaha. فاستلحقته إليها. Ó ní fastalhaqtuhu ilayha mo bá lọ lè bá Hakim ọmọ Aflaha pé dákun. فاستلحقته Istalhaqni إليها. ila Aisha dákun wá sí mi. Wá فقال tẹ̀lé mi lọ sọ́dọ̀ Aisha. Jọ̀ọ́ jájọ dọ́dọ̀ rẹ̀ ó dọ̀ ọmọ. Ó dọ̀ ọmọ tẹ̀lé mi débẹ̀ sí mi débẹ̀. Tó bá tiẹ̀ torí ìwọ ọmọ mi yóò tún lè. Ẹjọ́ kọ́ wọ́n mi lọ sọ́dọ̀ Aisha. Tó bá tún rí ọmọ mi yóò lè dá mi lóhùn tí mo fẹ́ béèrè. Èyí lè mú ìyàn lọ sọ́dọ̀ ẹ̀yìn kan tọ́lá ní pẹ́ ní ìjìnlẹ̀ nìyẹn lọ́dọ̀ ẹ̀nìyẹn. Bẹ́ẹ̀ni, Mo lọ síbẹ̀ fẹ́ lè dán olóògbé dáadáa. ẹni tó lóhùn dáadáa. Kò sí bí èèyàn bá ti mú abiyì kan dání lọ sọ́dọ̀ ẹ̀ tó ti fẹ́ gba nǹkan ńlá. Bí wọn ò bá fẹ́ wo tiẹ̀ wọ́n wo tẹni ọ̀hún. Ìwọ náà ti dẹni ìjì Ọtí lẹ́ni yìí nìyẹn. Ìwọ ti dẹni ìjì dání. Tó lẹ́ tún lẹ́ni yìí dání tó fẹ́ yẹn wọ́n fún ọ. Tó bá dá lọ tó ọ̀mẹ tí ó lè jẹ́ kó rí ìyẹn gbàdá ni wọ́n lè rọ́bí iṣẹ́ tó bá débẹ̀. Àmọ́ gbogbo ìgbà tí inú mi ní í ṣe nínú ẹ̀fẹ́ lọ dákàdára mi lò ọ́ dákàdára rẹ̀ kì sẹ̀sìn. Ó lè fi sẹ̀sìn. Mo ní sígẹ́ẹ̀tì fún ọ. Mo ní sígẹ́ẹ̀tì. Torí wọn ò kọ́. Ọ sì máa pè wọ́n wà ní gbẹ́kọ̀ ẹ̀wọ̀n àmọ́ nọ́mbà ẹ̀ náà. Ilé ìjẹ́ ṣe rí kọ́ nílé olówó ṣe rí o, ó ní pótókọ̀. Ó ní ìṣe tó ọ̀kàn lè wọ ẹni àwọn. Ajá ni wọnú ilé tiẹ̀. Mo sì wù ẹ́ lẹ́ni wọ bẹ̀ bó yàgbẹ́ síbẹ̀. Kìí ṣe Bẹ́ẹ̀ tí mo rí bẹ́ẹ̀. Ó wá ní fastalhaqtuhu. فاستلحقته إليها. Dákun wá sí mi lọ sọ́dọ̀ Aisha. Wá tẹ̀lé mi lọ. فقال ما أنا بقاربها. Hakim yẹn náà wá sọ pé قال ما أنا بقاربها. ó ní tó wá bá mi sítọ́ ní ìṣe èmi kò lè súnmọ́ Aisha lásìkò yìí. ما أنا بقاربها. Ó ní mi lè súnmọ́ Aisha lásìkò yìí lè dọ́dọ̀ rẹ̀. إني نهيتها. Ó ní tí ìfilọ́ lọ́dọ̀ rẹ̀ ní ìpè ní àsìkò kan wà tó jẹ́ ìpè ní èmi náà gba nǹkan lọ́wọ́ rẹ̀ tí mo ní kó jáwọ́ bí nǹkan kan. أن تقول في هاتين. Shi'atayn. أن تقول في هاتين الشيعتين. Wọ́n á sọ fún wípé ní àwọn wàhálà kan ṣẹlẹ̀ ní táìmù kan tó fi di wípé ní lẹ́yìn ànábì àwọn wàhálà tó ra ṣẹlẹ̀ o tí ìyàtọ̀ àwọn Aisha náà dá sí tó di wípé ní ọ̀rọ̀ faction ó di wípé ní àwọn wọ́n pín sí méjì àwọn kan sọ̀pọ̀tì àwọn ilé àwọn kan sọ̀pọ̀tì àwọn ilé so ìyàtọ̀ àwọn Aisha ìdídásí tó wá dá sí ìgbà náà ó ní mo sọ fún náà wípé ní kó jáwọ́ mẹ́ kó mọ́ dá sáàrin wọn. أن تقول في هاتين الشيعتين شيئا فأبت فيهما إلا مضيا. Nígbà tí òun wá sọ fún wípé ní àyànlá wa Aisha má dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. فأبت فيهما إلا مضيا. Ó ní sùnmọ́ ìyàlá wa Aisha ò dáhùn ló gbégbá wọn. Ìyàlá wa Aisha tẹ̀lé tí a ta fẹ́ ṣe pé àìrọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ tẹ́mi náà lè dá sí ni ẹ má bójú obìnrin wù mí. Ìyálà wa Aisha, àwọn náà léèmù ìjẹ́bá wọn náà ṣe lè dá sẹ́sìn. Bẹ́ẹ̀ má fojú obìnrin wò mí ò ọkùnrin nínú mímọ̀. فأقسمت عليه. Ó wá ní sọ wá ní tó ti wá ṣẹlẹ̀ ohun tẹ́mi ti gba tí mo ti ṣe fúngbà náà tí ò ti dá mi lóhùn kò jẹ́ kémi náà ó lè súnmọ́ Aisha mi tó wá ní tẹ̀lé ọlọ́yin nílé tẹ̀lé ọ débẹ̀. فأقسمت عليه. Ó ní fún aqsamtu alayhi. Sọ wọn pé àkùsámà kọ́sàmọ̀ ó búra bí. Wọ́n wọ́n pé aqsamtu alayhi ọ̀ lè sọ pé ó búra mọ́. Ó ní mo wá fọlọ́n bẹ́ẹ̀. Mò ń fi Ọlọ́run ṣe kí ni? Ó fọlọ́n bẹ́ẹ̀. فأقسمت عليه. Wọ́n fọlọ́n bẹ́ẹ̀ pé ọ lè dákun mo fọlọ́n bí ọ wá. Dákun ọ tẹ̀lé mi lọ náà ni yóò bá lè mú ìwọ náà mo tún ní tọ́ lè tẹ̀lé mi lọ. Dákun Ọlọ́run mo fi bẹ́ẹ̀ mọ́sà ń fọlọ́n bá bẹ́ẹ̀ ibẹ̀ Hakim yẹn ó fi gbogbo Ọlọ́run bẹ́ẹ̀ ó rábàbà ó ṣe gbogbo ẹ̀ fún un. فجاء معي. Tí wọn náà bá ti rẹ̀ ń tọ́ lé mú lọ ibì kan tó fẹ́ gba tí ò bá ti fẹ́ dán lóhùn ẹ̀bẹ̀ ló kù kì í ṣagídí. Ọbẹ̀ kú bá kí ni o? Ọ̀ lè fa gidi mú o kó tó kò lé o lónà. Kì í ṣagídí ló kù. Ọlọ́jà àná àbí Mùsàlámù ló wò tẹ̀lé ọdún ọkọ̀ tẹ̀lé jíjọ́ bí tẹ̀lé ọdún fa. Ọjọ́ wọn ní ìdílé Mọ́tò rẹ̀ ló fẹ́ lò. ọmọ bẹ́ẹ̀ ni pé jọ̀ọ́dá kan náà mo fi bí ọjà àjọ lọ. Kò sì lè gbé mọ́tò lé àgbẹ̀. Kárí akọ yẹni ọlọ́run mo fi bí ọ
Yíwá sí pé ọdún wa mọ̀ sókè ọdẹ àtọ́ọ̀bá ní tẹ̀lé mi lọ ìlú èèyàn lò sí láyé ìlú ọdún nìkan ni. Ọ̀dẹ́ ríru rẹ̀ ní táìmù yẹn. Lásìkò gbà yẹn ó ní ìdí ẹ̀. Ọ̀yà kúrò pèlè yà lásìkò gbà náà tó ń dọ́m sáré sàní. Fàṣẹ́ńtò àlẹ́ yìí. Wọ́n ní mo bá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ó fẹ́ lọ bẹ́ẹ̀. Nígbà tó wá sáà ro ojú ní rojú sàánú ní tẹ̀lé ọlọ. Ó wá tẹ̀lé ọlọ. Fàdàkàdínà àlẹ́ yà. Ó ní mo sọ wá tẹ̀lé mi lọ lábá wọlé tọ ìyá ńlá wa Aisha. Faqalat Hakimun. Bí àná wa Aisha ṣe ní sẹ́mi ẹgbẹ́ ní àwọn méjì tán bọ̀ ó ti dáyà kan mà. Faqalat Hakimun. Ó sọ wá rí bọ́ọ̀nà Hakimu kọ́ yìí. Akíìmù rẹ̀. Hakimu rẹ̀. Akíìmù ni. Ṣé Hakimu mò ń wé ni? Bí àná wa Aisha ṣe rí bẹ́ẹ̀. Wàhálà fatihu. Ìyá ńlá wa Aisha dá mà. Qala na'am. Ó náà wá ní bẹ́ẹ̀ ni èmi náà. Qalat man hadha ma'aka. Ó ní tọ̀ ká wá lẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ ẹ ti fi pé ìyá ńlá wa Aisha ò dá mà. Qala Sa'id ibn Hisham. Àìmọ̀ ìyá ńlá wa Aisha lòun náà ti fi tètè respect ara rẹ̀ pé kò ní dáa kó ń dá lọ. Àbí kó mẹ́rin tí mo mọ̀ dání. Àbíkọ́ tí wọ́n ti dá mọ̀ dání. Ó wá sọ pé níta lélẹ̀ wá dá. Sa'id ibn Hisham. Wá ní Sa'id ọmọ Hisham ni. Qalat man Hisham. Ṣé ẹ̀mọ́ pé tí a bá tún wá gbó kọ̀ọ̀kan tí a bá lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà lọ sọ́dọ̀ àwọn tó bá jẹ́ wípé ní wọ́n mọ bàbá èèyàn àbọ̀mọ̀ bàbá èèyàn tó bá ti gbó kọ̀ọ̀kan yóò dé òmìnirájì. àwọn òmìnirájì ṣùgbọ́n wọ́n lọ bàbá òmìnirò tẹ̀lé ọ lọ. Lómìnirájì bẹ̀rẹ̀ lọ láti pẹ̀kọ́ ogun ní ìdá ọmọ bẹ́ẹ̀ o. Ó rí pé nígbà bá ti débẹ̀ tó bá ti wá sọ wípé ní láti ọ̀pọ̀ ìfìdí kan wá ní àlìmìnìhájì ó tọ́nà sáà nígbà tó ọ̀dá kan wá ní àlìmìnìhájì sọ kọ́ wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pé mìnìhájì ti ìgbé torí pé ní ẹni yẹn ti mọ mìnìhájì kan rí yóò wá bẹ̀rẹ̀ pé ti bó láti ilé ìrìnlẹ̀ pé bóyá tẹ́ tó mọ̀ ní. Qalat man Hisham. Ó ní ká ní Hisham tó ń sọ yìí. Qala ibn Asirin. Àwa ní Hisham ọmọ aránsí ni o. Qala fatarahamat. Fatarahamat alayhi. Mo ti wá gbọ́ pé bàbá rẹ̀ tí mo mọ̀ ní ló bá ṣàdúrà ọlọ́ọ̀bà kẹ́ ó ṣàdúrà kẹ́ fún ó ṣàdúrà kẹ́ fún bí ọlọ́ọ̀bà kẹ́ ìyáná wa ń ṣàṣàdúrà fún bàbá rẹ̀. Wa qalat. Ìyáná wa ń ṣàwọ́ sọ pé ni'mal mari'u kana asirun. Ọdún bàbá rẹ̀ ni. Kana asirun. Bàbá rẹ̀ ni bàbá àlùbáríkà ni. Bàbá dáadáa ló bí ọ. Ṣé mo ẹgbẹ́ ní kò mọ ọmọ gangan ṣùgbọ́n ti mọ bàbá rẹ̀. Èyí tún lè ráàlú gbà látara òbí tó bí ní. Bẹ́ẹ̀ni, ó lè ráàlú gbà látara àwọn òbí tó bí ọ. Wọ́n jẹ́ pé àwọn bàbá àti ẹ̀ náà ti balẹ̀ jẹ́ níbi tó bá ti ráàlú fún òsè máa tún ṣe tàbí. wọ́n sì náà láre nù. Wọ́n sì ráàlú. Bàbá rẹ̀ ti jẹ gbèsè ìṣẹ́lẹ̀ fún ọ. Ìwọ́n lọ kíyà rẹ̀. Wọ́n máa lọ ń sán. Ìyá lọ wá ń ṣàwá ṣàdúrà fún bàbá rẹ̀. Ó ti wá ṣàdúrà fún bàbá rẹ̀. Mẹ́rin láti bẹ̀rẹ̀ rí kù. Ó ní bàbá wọn dà láàdẹ̀ra owó èyí tí bàbá rẹ̀. Kana asirun. Ó ní bí bàbá rẹ̀ ti nínú bàbá rẹ̀ ni. Faqultu ya ummul mu'minin. Ó ní wọ́n wá sọ pé nígbà tá ẹ̀ pé ọ̀nà ti ṣí bá wọn ti rẹ̀ ń tán mọ̀ ó tún ti wá rí pé bàbá rẹ̀ náà dára ní ọ̀dọ̀ rẹ̀ sẹ́yìn bára tiẹ̀ náà yá àti máa sọ̀rọ̀. Ló wá lé dákun ìyá ńlá wa tẹ̀jẹ́ fún olùmọ̀mìnì. Àbíkíní an khuluqi rasulillahi. Wọ́n ní mo wá. Sallallahu alayhi wa sallam. Ó ní mo wá láti wá béèrè pa ìwà Nábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Àbíkíní. Ó ní mo fẹ́ kẹ́ fún mi ní ìrọ̀ǹpa wa Nábì wa Muhammad ẹja sí tó fẹ́ máa. Àbíkíní an khuluqi rasulillahi sallallahu alayhi wa sallam. Ó ní ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sọ̀ wa Nábì fún mi mo fẹ́ máa. Qalat. Ìyá wa Aisha wa sọ fún pé. Alasta takrahu al-Qur'an. Ó ní Sa'id ọmọ Hisham ó yẹ ká Kùránì. Alasta takrahu al-Qur'an. Ṣé wọ́n yẹ ká Kùránì ni? Faqultu bala. Ó ní wọ́n á sọ fún pé bẹ́ẹ̀ ni máa ka Kùránì. Ìmọ̀ ka Kùránì mo máa ka Kùránì àwọn ka Kùránì dáadáa wọ́n ka Kùránì dáadáa. Qalat fa inna khuluqa rasulillahi sallallahu alayhi wa sallam kana al-Qur'an. Ìyá náà wá ń ṣe tó bá ti kẹ́kọ̀ọ́ ọmọ ka Kùránì
ìwà Nábì sallallahu alaihi wasallam tó wá béèrè tó ọlọ́wọ́ fẹ́ mọ bí tí wùwà bí tí ń ṣe bí tí ń ṣe láwùjọ bí tí ń ṣe inú ilé bí tí ń ṣe láàrin àwọn ọmọ bí tí ń ṣe láàrin àwọn ọ̀rẹ́ bí tí ń ṣe láàrin àwọn sọ̀hábé bí tí ń ṣe láàrin àwọn tọ́jọ́ wà ń lù bí tí ń ṣe láàrin àwọn tí ń bá lòpọ̀ tó o bá fẹ́ mọ gbogbo ẹ̀ kò síbi tó ti rí inú Al-Qur'ani náà níbẹ̀. torí pé ní Al-Qur'ani gangan Fahamamutu. ó ní ìwà náà nígbà Muhammad sallallahu alaihi wasallam. ó ní bó ti wá sọ bẹ́ẹ̀ tán ó ní fahamamutu. Fahamamutu ani akuma. tí a bá ti béèrè kan ní ó ní wọ́n rọ́dún pé mo fẹ́ dìde pé kí n dìde kúrò níwájú ìyá ńlá wa Aisha ó ní mo ti wá fẹ́ dìde. Thumma badali qiyamu rasulillahi sallallahu alaihi wasallam. ibẹ̀ ló ti wá hàn sí mi bí mo máa tún bá nàbí ṣe máa ṣe kìyàmù lẹ́yìn ẹ̀mí tí máa kírun ẹ̀ lógo yẹ kí n tún bèèrè lọ́wọ́ ìyá ńlá wa Aisha opportunity mo rí yìí o. Faqultu ya ummal mu'minin. ó ní bó ti wá sí mi nílà kẹ́ tó wá sí mi lórí bẹ́ẹ̀ àfi kí n bí léèrè ó wá ní ìwọ ìyá ńlá wa. Abini an qiyami rasulillahi sallallahu alaihi wasallam. ó ní dákun ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè ní pé fún mi ní ìròyìn nípa bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam tí máa dúró fọ́nà ọba lóru. Qalat ala takrahu hadhihi surata. nígbà tí yàrá wa Aisha wà sọ fún yàrá ọlọ́run máa ka Kùránì ṣùgbọ́n mo Kùránì tó máa kà sọ́ọ̀ tí kà sí. Ala takrahu hadhihi surata ya ayyuhal muzammilu. Qum al-layla illa qalila. Qum al-layla illa qalila. ó ní sọ̀rọ̀ tí ìka Kùránì rẹ̀ débi yá ayyuhal muzammilu. Ya ayyuhal muzammilu. ó ní ọba ti ka Kùránì rẹ̀ débẹ̀. Qultu bala. tó bá ti kà á débẹ̀ ó ti mọ kìyàmù ànábì náà nìyẹn bá ànábì ti máa dúró ó ti máa ó ní mo ti kà á ó tún sọ fún pé bàlá ó ní bẹ́ẹ̀ ni mo ti kà á. Qalat. yálà wa Aisha tún wá sọ fún pé. فإن الله افترض قيام الليل في أول هذه السورة. ó ní ọlọ́run ọba nígbà tó ọlọ́run ti wá kà áhùn ó rí wípé níbi àkọ́kọ́ súrà yìí ọlọ́run ọba ثم فرض قيام الليل في أول هذه السورة. níbi àkọ́kọ́ súrà yìí ọlọ́run kẹlẹ̀ ṣe káànábì ó máa dìde ló kó máa jíyan náà fúlà fọlọ́ ọba lóru ọlọ́run ọba ṣe lọ́nà yẹn lé lérí. فقام رسول الله صلى الله عليه وسلم وأصحابه حوله حتى انتفخت أقدامهم. ó ní nígbà tó lọ́wọ́ bá ṣe ìmọ̀ ìdìde lóhùn tó ṣe lọ́rọ̀ yẹn fún anábì Muhammad sallallahu alaihi wasallam ó ní àtànábì àtàwọn sọ̀hábì rẹ̀ wọ́n wá ń jẹ tí ìmọ̀ ìdìde lóhùn sáá lójoojúmọ́ حوله wọ́n wá ṣe bẹ́ẹ̀ tó dídí ọdún kan حتى انتفخت أقدامهم. títí tẹsẹ̀ wọn tó ti wá ní pé ní ẹsẹ̀ wọn wá wú níbi pé náfìlà òru ẹsẹ̀ wọn wá wú bẹ́ẹ̀. وأمسك الله خاتمتها في السماء 12 شهرا. ááyà tó lọ́wọ́ bá padà wá túlẹ̀ fún wọn tó fi rìlíìsì wọn ọlọ́wọ́ bá fi pamọ́ àmúsákàá ọlọ́wọ́ bá fi ááyà yẹn pamọ́. الله خاتمتها في السماء 12 شهرا. ááyà tó parí súrọ̀ Al-Muzammil náà kó ti bílẹ̀ ìwé sóka Suratul Muzammil ó wá ní sọ́rí bí àkọ́kọ́ rẹ̀ ibẹ̀ lọ́nà ti ṣe kìyàmù lẹ́yìn lọ́nà èèyàn fún ọ̀sẹ̀ tó ti bẹ̀rẹ̀ kìyàmù lọ́wọ́ ẹ̀ ó wá ní sọ wá rí ti parí tọ́nà ọba fi rìlíìsì wọn náà bá wá òde ó fi pamọ́ títí odidi ọdún. 12 شهرا. ó ní ní oṣù méjìlá lọ́wọ́ bá fi pamọ́ kò ní rìlíìsì ẹ̀ fún ó yẹ kí wọ́n mọ kíkìyàmù lẹ́yìn ó mọ wọn lára ká sí odidi ọdún kẹbẹ́. ثم أنزل الله التخفيف في آخر هذه السورة. wọ́n gbà tọ́lọ́ ọba ti rí bá àtà ti ṣe tó ti rí pé gbogbo ẹsẹ̀ wọn wú ọlọ́run wá ṣẹ̀ṣẹ̀ wá ṣe tẹ̀sífìfù fún ọlọ́run wá ṣẹ̀ṣẹ̀ tún wọn lẹ̀ ọlọ́run wá ṣe fúfúyẹ fún wọn níparí súrà yẹn. فصار قيام الليل تطوعا من بعد فريضة. inú wa padà wá sọ kìyàmù lé ká máa jí dìde lóru inú wa padà wá sọ ní wípé níta tó wọ̀n mí pé kàlẹ́ ní tá à ń ṣe ní pé tá a bá fẹ́ ní nàmbà fẹ́ kí ṣe nàmbà kíláàsì máa. Qiyam al-layl padà di nàmbà فريضة. Kò jẹ́ nàmbà kíláàsì mọ́. lẹ́yìn tó ti tọ́ ẹ̀yẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá wá tún wọn lẹ̀ ó ṣe fúfúyẹ fún wọn. فهممت أن أقول. sẹ́wọ́n pé ní yàrá wa Aisha tó ti ṣàlàyé ìbéèrè ẹlẹ́ẹ̀kejì fún ó ní mo wá tún gbèrò pé kí n tún dìde pé eléyìí náà
náà mo ti gbọ́ yé jẹ́ ìdílé kí n máa lọ. ثم بدا لي وتر رسول الله صلى الله عليه وسلم. ó ní bẹ́ẹ̀ ló tún wá padà wá sí ní láàpẹ̀ tí wọ́n lọ pé wítìrù àná tí ẹ̀sán pé tó torí rẹ̀ gángan lọ gán ní wítìrù. oníbèrè aláàkíyè. in tó torí rẹ̀ lọ́nu ṣùgbọ́n bó ṣe débẹ̀ ọ̀tọ̀ ní tó kọ́kọ́ wá sí lẹ́mìí in tó kọ́kọ́ wá sí lẹ́mìí bó ṣe béèrè ó fẹ́ dìde ó tún béèrè míì ó tún fẹ́ dìde ó wá béèrè míì. ثم بدا لي وتر رسول الله صلى الله عليه وسلم. ó ní bẹ́ẹ̀ ni wítìrù àná sallallahu alaihi wasallam ti wá hàn sí قلت يا أم المؤمنين. ó ní wọ́n ní ìwọ ọ̀yá gbogbo mùmínì yàrá wa Àìṣà. أنبئني عن وتر رسول الله صلى الله عليه وسلم. wọ́n ní dákun fún mi ní ìròyìn nípa bánẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ní ti máa yẹ wítìrì rẹ̀. قالت yàrá wa Àìṣà wá sọ fún pé. نعدت عن وتر رسول الله كنا نعد له سواكه. كنا نعد له سواكه وطهوره. ó ní wítìrí àgbàbí lọ fẹ́ mọ̀ sẹ́nà ibi ní wítìrí o. àgbogbo àgbàbá ti fẹ́ràn iṣẹ́ ìtàn aláàfẹ́ kí ṣáfihàn àti wítìrí aláàfẹ́ kí. ṣùgbọ́n òun lànàgbà Muhammad sallallahu alaihi wasallam ní máa fi tiẹ̀ sí. ṣé wọ́n ti mọ̀ ipe nígbà tó náà bá ò ti ṣe lọ́rọ̀ ẹ̀yàn fún wọn mọ́ tó ti di wípé ní ọlọ́ọ̀bù òní kó máa fi gbogbo ooru dìde mọ́. gbogbo ẹ̀dì yálà wa ń ṣàwá sọ fún un pé كنا نعد له سواكه وطهوره. ẹ máa wo ẹ̀kọ́ tí yàrá wa ń ṣàfẹ́kọ̀ wá mẹ́ẹ̀ ó ní láti bí láti bí alẹ́ báyìí ó ní nà ìlú làwù á ti wá bí ẹ̀ سواكه وطهوره. á ti bí ẹ̀ pákó rẹ̀ fún pákó ìtumọ̀ rẹ̀ ní pé ní àkọ́kọ́ tá nígbà Muhammad sallallahu alaihi wasallam tí máa ṣe tó bá kọ́kọ́ jí lóru yóò kọ́kọ́ rún rìn. ànábì ó kọ́kọ́ rún rí ní ìwọ ìfọdù lọ àṣùbà ẹnu mímú ọdún lọ lọ́fùlọ́kùn náà lọ. àkọ́kọ́ tá nígbà Muhammad sallallahu alaihi wasallam tí máa ṣe táwọn ará alẹ́ rẹ̀ náà ti wá mọ̀ ọ́n ní pé ànábì jí báyìí iyọ̀ pákó ni yóò kọ́ kọ́kọ́ rún rún rìn. rí ní bí wọ́n bá fẹ́ báyàwó rẹ̀ sùn lóru ọ̀fọ̀nù wáyé tó ọ̀dẹ́ fọ́nù wọ́n sì ní bá sádà yìí tán lọ́la àṣùbà. ọ̀pẹ́pẹ́ ọ̀bá fọ́ ọdún báyìí ẹ̀kọ́ máa gbẹ́nu sá fúnra yín. yóò máa rùn sí àwọn yóò máa rùn síra wọn yóò kàn wọ́n báyìí. ẹgbẹ́ lọ tó di. كنا نعد له سواكه وطهوره. كنا نعد له سواكه وطهوره. ó láti wá bá fi pákó rẹ̀ láti bá fi sẹ́gbẹ̀ẹ́ kan wàtò òwúrọ̀ Wàtò omi tí ó òwúrọ̀. fi mọ́ra láti bá pípẹ́ sẹ́gbẹ̀ẹ́ kan. omi àti pápá. ẹgbẹ́ àwọn ìyàwó rẹ̀ ó ti ṣètò rẹ̀ lẹ̀ fún. ó dá kéèyàn níyàwó ó dá gan yóò dé sẹ́ẹ̀sì kù. yóò di stress kú. ìwọ iná lọ fẹ́ jí lóru nígbà tí wọ́n bá dáná ìwọ iná lọ fẹ́ dáná kó lọ sí fẹ́ ya rẹ sí méjì. wàhálà mi. yóò lè bèbí látàgò méjì ni yóò àwọn ṣe díẹ̀ díẹ̀. ó ti bá wí. فيبعثه الله لما شاء أن يبعثه من الليل. nígbà táwọn ìyàwó rẹ̀ ti bá ọmọ tí máa ń bùkátà sí kò sẹ́ni kó máa sọ mọ́ àwọn gangan ó ti bá prepare kalẹ̀ wọ́n ti mọ̀ pé ọkọ wa bá ti jí ìtí ó lónìí ọkọ wa tó bá ti kó ìwọ náà gbọ́dọ̀ mọ ọkọ rẹ bẹ́ẹ̀ tó bá ti dé láti ibi iṣẹ́ ìtí ó lónìí ibi tí ó lọ ní tí ó ṣe ní ọ gbọ́dọ̀ ti mọ̀ yóò mọ ọkọ yẹn ẹni téèyàn bá ṣe pẹ̀lú àwọn ìṣesí ẹ̀ ní tó ti mọ́ láti máa ń ṣe. ìwà àtọkọ rẹ ti wá wà láti bí ọdún márùn-ún ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe ọmọ ṣe sí ìyàwó rẹ ọmọ tó bá dún báyìí ọmọ tó bùkátà sí ọmọ tó bá wò báyìí ọmọ tó bùkátà sí. tíyàwó ẹ bá ti ń rújú papọ̀ ọmọ bó ní ìdísà nínú. kódà nígbà tí Àjàdí dé fún ànábì Muhammad tí àìsàn yẹn ti lágbára tó ti lágbára débi wípé ní ànábì gbé orílẹ̀ bí àyà Àìṣà tó gbélé tí Abdurrahman tí ń ṣe àbúrò Àìṣà dé tí a pé táàmì ànábì ò lè sọ̀rọ̀ torí pé ìnira yẹn ti pọ̀ jù ìrora yẹn ti pọ̀ jù ṣùgbọ́n bá ànábì ṣe tajú kan torí Abdurrahman tó mú pákó dání bá ànábì ṣe tajú kan wò báyìí yálà Àìṣà tí wọ́n ti ń sọ pé o fẹ́ mú nínú kó sọ̀rọ̀ ṣùgbọ́n yálà wá ti mọ̀ pé pákó làǹdẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó fẹ́ bèrè tó fẹ́ àgbà lọ́wọ́ àbúrò rẹ̀ tó wá bá arún tó bá gé bí orí rẹ̀ kó tó wá bá ànábì ṣùn tiẹ̀ tó fún ànábì. bí ọkọ bá wúkọ́ tó bá wúkọ́ pé ìyàwó gidi gbọ́dọ̀ tí wọ́n ti sọ. ó gbọ́dọ̀ mọ̀ ṣe sí ara yín bẹ́ẹ̀. wọ́n ń la gidi fún. kó mọ́ sọ̀rọ̀ bó ti jẹ́ ojú ọ̀nà ó gbọ́dọ̀ mọ̀
ìtọkọ̀ mi nídìí nítorí ṣe báyìí ìtọkọ̀ mi láti nídìí. máa sọ fọ́kọ́ owó nígbà táde jòdè ni ìyàwó búnú. ọkọ rẹ̀ jẹ lọ́wọ́ ẹran ti dán wájú rẹ̀ àwọn àlejò ló ti wà lẹ́yìn ṣọ́ọ̀tì mọ̀ nípe ní ìyókù ọ̀fẹ́ pamọ́ ni. nígbà tí ó bá ṣe bẹ́ẹ̀ tó láti prepare pákó àti omi tí ó fi mọ́ra tàbí فيبعثه الله لمن شاء أن يبعثه من الليل. ó wá ní fúnra ọlọ́run ọba ní ó wà gbé dìde lóru báwọn kì í ṣe bá àlá lọ jí pé ó yá ẹ dìde lóru tó bá ti tó àsìkò tọ́lọ́ fẹ́ jí dìde tó fẹ́ gbé dìde lóru ọlọ́run ó wà gbé dìde lóru ọlọ́run jẹ́ ànábì sẹ́yìn báwọn ti bá ànábì ti máa fi tí wọ́n bá fún gbogbo nǹkan rẹ̀. فيتصوق ànábì ò wá rún rí ثم يتودع. bó bá ti wá rún rí tán tó kọ́kọ́ rún rí tó gbogbo wa náà tá a fẹ́ máa ṣe kìyàmù lẹ́yìn lóru ẹ̀kọ́ yẹn a gbọ́dọ̀ kọ́ lára ànábì ọjí lóru àkọ́kọ́ tó àkọ́kọ́ ṣe ní kọ́ ọrùn rí. ìjọ ìdájọ́ ẹgbẹ́ láti jọ ẹnu ẹrùn ni máa fọnù náà. máa fọnú. tó o bá tí ìbá ṣe pákó lọ fẹ́ wá lo búrọ́ọ̀ṣì náà ó ti fọ yín náà nìyẹn. kó sáàtì márùn. ó sá ti márùn. ìyẹn ṣe kókó. ìgbà táwọn ẹbí wa tó bá wá fọ yín tán lẹ́yìn ìgbà yẹn ni ó wàá ثم ṣẹ̀ṣẹ̀ wá ṣàlùwàlá. يتودع. àdébí wàá ṣàlùwàlá. ثم يصلي 8 ركعات àdébí ó wàá kíráká mẹ́jọ. لا يجلس فيهن إلا عند الثامنة. àdébí ó wá ní ìjókòó láàrin rákà mẹ́jẹ̀ẹ̀jọ àyàfi tó bá tó lórí ẹlẹ́ẹ̀kẹjọ ní ó tó jókòó. onídókò àtàyà àbúrò látàkẹ́ ìjọ. orí ẹ̀kẹjọ ní ó tó jókòó. فيجلس ويذكر ربه تعالى. nígbà tó bá wá lórí ẹlẹ́ẹ̀kẹjọ yẹn yóò wá ṣẹ̀ṣẹ̀ wá jókòó ويذكر ربه تعالى. yóò wá ṣe àdìkáàrù fọ́lọ́run nígbà tó wá ṣe àdìkáàrù fọ́lọ́run tán lẹ́yìn ìgbà yẹn ويدعو ويستغفر. yóò pe ọlọ́run yóò wá foríjì rẹ̀ ثم ينهض وما يسلم. yóò wá dìde kò ní sálámà yóò tún dìde ní kò ní sálámà. ثم يصلي التاسعة. lẹ́yìn ìgbà náà sẹ́mẹ́tọ́ ló ti kí mẹ́jọ báwọn ó ti kí mẹ́jọ báwọn ẹbí sẹ́mẹ́ Kò ṣe sálámà. sọ nígbà tó bá kí ẹlẹ́ẹ̀kẹjọ yóò ànábì tó ti ṣe yẹn kò sálámà lẹ́ẹ̀kẹjọ yóò wá dìde fún ẹlẹ́ẹ̀kẹsàn فيدعو فيحمد ربه. yóò ṣe àdìkáàrù fọ́lọ́run yóò dúpẹ́ fọ́lọ́run ويذكره yóò ويدعوه. ṣe àdìkáàrù fún yóò pe ọlọ́run. ثم يسلم تسليما يسمعنا. ó wá ní ẹrí ẹlẹ́ẹ̀kẹsàn lànàbí ó tó wá sálámà yùsùmí àìná yóò wá jẹ́ ká gbọ́ pé òun ti. orí ẹlẹ́ẹ̀kẹsàn lànàbí ó tó sálámà. kò ní sálámà látòrí àwọn rákà alákọ̀ọ́kọ́ dé mẹ́jọ. oníbà nàbí ṣe máa ṣe nù. ثم يصلي ركعتين وهو جالس بعد ما يسلم. so lẹ́yìn ìgbà náà yóò akíráka méjì lẹ́yìn ìgbà tó ti sálámà. فتلك 11 ركعة يا بني. wá nìyẹn ó wàá jẹ́ rákà mọ́kànlá ó ní ìwọ ọmọ mi. فلما أسن رسول الله صلى الله عليه ó ní ṣùgbọ́n وسلم gbà tọ́jú eré ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ti dàgbà sí. وأخذه اللحم tó sì ní pé ẹran tí mú. أو طار بسبع ثم صلى ركعتين وهو جالس بعدما يسلم. nígbà yẹn sẹ́mi pé ní àgbà tó ti dé sí báwọn. àgbà ti dé kò sábà bí ti tẹ́lẹ̀ mọ́. أو طار بسبع. agbára ti tẹ́lẹ̀ ò sí kò sí bíi ti bẹ́ẹ̀ mọ́ ànábì ó wá kí méje. ó ti dín kù. ثم wọ́n tún wà lápá rẹ̀. ثم صلى ركعتين وهو جالس بعدما يسلم. lẹ́yìn ìgbà yẹn ni ó wà ẹsẹ̀ wá kíráka méjì. وهو جالس بعدما يسلم. lórí ìjókòó lẹ́yìn ìgbà tó bá sálámù. فتلك 9 يا بني. ó wá ní ìyẹn yóò wá pé mẹ́sàn-án báwọn. kò ní pé pé mọ́kànlá máa tànábì máa ṣe tẹ́lẹ̀ nígbà tó ti rí pé ní agbára ọ̀tún tó bẹ́ẹ̀ mọ́ ojú orí tún ti lékún sí. èyí lè ṣe náfìlà tó wúyàn bọ̀ èèyàn ò lè dín ìwòkù tí ò bá nílò orí nú. وكان رسول الله صلى الله عليه وسلم إذا صلى صلاة أحب أن يداوم عليها وكان إذا شغله عن قيام الليل نوم أو وجع أو مرض صلى من النار 2
Ànábì wa Muhammad sallallahu صلى alayhi الله عليه wa sallam. وسلم كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى صلاة tánàbí bá ti kírun kan أحب أن يداوم عليها. Ànábì máa ń nífẹ̀ẹ́ pé kò ń dún ní ma lórí bẹ́ẹ̀. وكان إذا شغله عن قيام الليل. Bánàbí ṣe máa ṣe lọ́nà ṣùgbọ́n tó bá di wípé ní àìrójú kan wá bá a tí ò jẹ́ kó ní ìyá lẹ́yìn ṣe. Ó ní àwọn nǹkan tí ó lè kó àìrójú bá náà ní wípé ní Ànábì èèyàn ni. èèyàn ní. Má retí wípé ní gbogbo nǹkan náà ló gbọdọ̀ lè máa ṣe. Ànábì ìsọ lọ́hùn. Ànábì ìsọ lọ́hùn. Kì í ṣe lọ́nà. Ṣùgbọ́n ká lè mọ̀ wípé ní ó lè máa ṣẹlẹ̀ sáwọn náà torí wọn náà tó máa wò pé gbogbo òru sáfẹ́ máa dìde gbogbo òru fẹ́ máa dìde gbogbo ọ̀sán fẹ́ máa dìde gbogbo ẹgbẹ́ wọn fẹ́ máa ṣe gbogbo ẹ̀. ọ̀pá rẹ̀ ni. àná ọjọ́ ajá mọ̀ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìgbà ṣẹlẹ̀ wù án kìyàmí láìlì náà bọ́. pé àwọn àsìkò kan wà tó jẹ́ pé ní oorun a máa ká ìrójú bá Ànábì ó sùn túra kò ní lè dìde lóru. ìgbà míì sì máa bẹ ẹ̀tẹ̀ ìró a máa mú Ànábì bí ẹ̀wọ̀n ara ọkàn máa ròyàn yóò rí pé òun wíìkì ara ń rò òun so kò ní ilé fún láǹfààní àti dìde àti yan náfìlà lóru. ìgbà míì ó sì lè jẹ́ páìsàn ló mú ẹ̀sán tó wá mú yẹn àti lè dìde lóru yóò lágbára díẹ̀ Ànábì ò ní dìde tó bá ti yẹ bá àwọn nǹkan báyìí ló ṣe. sọlá mi nà ní àhárẹ tètè aṣọ tààrà tààtì. nígbà Ànábì wa máa ṣe ni pé sẹ́ẹ̀ máa ń gbé ní kò fẹ́ mí ìsì tòru ṣùgbọ́n tó mú ti gbọ́ pẹ̀lú àwọn ìgbókò ẹ̀rọ tó bá ti wá dọ̀sán Ànábì ó wà rí pléṣẹ yóò wá fi rákà 12 yóò wá fi pléṣẹ ní ọ̀sán. wàlá àlámù nàbíyàlláhi sallallahu alayhi wa sallam Qur'an kullahu. sísun náà nẹ́bí yẹn kò sì mí pé kó mọ́ kí á sùn bá níta ìmú ẹ̀ o. sọ pé kò ayọ̀ o sọ pé kò ní kí á sùn bá o. ó tó fẹ́ kí á mọ̀ náà ni pé kìyàmù lè pé kò di ọ̀ràn èèyàn mọ́ ká nípa ayé ìgbà tó fi dọ̀ràn èèyàn ni wàhálà ó ṣẹlẹ̀. láti pé ayé ìgbà tó fi dọ̀ràn èèyàn ni kò ní fẹ́ mí ìzẹ̀. yóò kí ní dandan. ó ti padà ní pé ní Ọlọ́run ti ṣe tẹ̀fífù fún wọn. ó sọ pé kí sọ̀rọ̀ èèyàn mọ́ nọ́mbà fẹ́ ṣùgbọ́n yóò tún wá wò pé òun fẹ́ tó máa san lọ́sàn-án yóò tún wá mú wá lọ́sàn-án ìwà mú wá lọ́sàn-án rẹ̀ ìyá náà wá ń ṣàwá ní ẹ̀tún ara lọ mọ̀ tún mẹ́lẹ̀ dání o. wàlá a'lamu nabiyyallahi sallallahu alayhi wa sallam qara'a al-Qur'ana kullahu fi laylatin. ó ní ọkọ tèmi tí mo mà tí ń ṣe Ànábì wa Muhammad tí ṣe baálé mi ó ní mi ò mọ̀ lẹ́yìn tó jẹ́ pé ní òru kan yóò àkí odidi Al-Qur'ani. Ànábì ò lè fi òru kan kí odidi Al-Qur'ani àti gbà àwẹ̀ bíi 5 báyìí ọlọ́ọ̀dí kéku àwọn kó lọ sí ṣe. ó ní kì í ké lóru kó kí gbogbo Al-Qur'ani kan lóru. àlámù nabiyyallahi. ó ní mi ò mọ̀ ó ní mi ò mọ̀. wọ́n á ní Qur'ana kullahu fi laylatin. lóru ọjọ́ kan kó wá kí gbogbo Al-Qur'ani ó ní mi ìmọ̀ mọ́kọ̀. wala qama laylatan hatta asbaha wala sama shahran kamilan ghayra Ramadan. ó ní bẹ́ẹ̀ náà yìí tún wá rí wá jẹ́ wípé ní gbogbo òru láti gbà tó ti bẹ̀rẹ̀ báyìí Ànábì wa lajúlẹ̀ tí tó tilẹ̀ òfin mọ́. Ànábì ó ti ìmọ̀ bẹ́ẹ̀. wala sama shahran kamilan ghayra Ramadan. ó ní kódà gan ìtún wá mọ̀ wípé ní kó wá fi gbogbo oṣù kan báyìí. ó fi gbà àwẹ̀ yàtọ̀ sí Ramadan. àṣẹ Rájàbù tí a ń gbà yẹn àṣẹ kò gbà pé kò gbà oṣù yẹn pé oṣù kan pé òun. wọ́n pa ara ẹni débẹ̀. para rẹ̀. ó ní mi ò máa pé kó gba odidi oṣù kan báyìí kó wá gbà pé yàtọ̀ sí Ramadan nìkan mo mà tó jẹ́ pé ní yóò gbà tí ó gbà pé. olùgbà méjì ló Ṣàbáàn. olùgbà dájú. olùgbà bá ká àmọ́ tí mo gbọ́ ní ọ̀sà ń gba gbogbo ẹgbẹ́ ọ̀gbọ́n kan Ramadan. ó tún kó bára rẹ̀. àyíká fi ń jẹ́ yọ apẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ó dáa jù kò tọ́lọ̀ ọbọ̀ làbọ̀ lọ́rùn kò lábọ̀ra rẹ̀ lọ́rùn jù. Ànábì ìtọ́lọ̀ ò lábọ̀ lọ́rùn kò lábọ̀ rẹ̀ lọ́rùn kò tún lábọ̀ àwa ìjọ rẹ̀ lọ́rùn. lábọ̀ wa lọ́rùn. ó ń jẹ́ kó jẹ́ ìrọ̀rùn fún àwa náà ní kálámù níbi gbàbọ̀dẹ̀ fún wa ní inú ìdààmú làánú bá wà báyìí. inú ìdààmú là bá wà. inna laka fin nahari sabhan. inna laka fin nahari sabhan tawila. inna laka fin nahari sabhan tawila.
ابن عباس فحدثته بحديثها فقال ó nígbà tí òun wá ti wá gbogbo ilé lọ́dọ̀ ìyá ńlá wa Àìṣà sẹ́yìn kọ́dọ̀ ẹnìkan ló kọ́kọ́ lọ tí yóò júwe rẹ̀ fún ìyá ńlá wa Àìṣà ó lóun wá padà sọ́dọ̀ rẹ̀ tí ṣe قال صدقت ó ní wá lọ sọ fún Ibn Abbas pé mo ti lọ sọ́dọ̀ ìyá ńlá wa Àìṣà tó sọ ó wá sọ fún pé mobílẹ̀ báyìí ó wá sọ gbogbo ẹ̀ fún wa ní ó ti gbì ní o Ibn Abbas sì wá gbọ́ ní òótọ́ ọ̀rọ̀ ní òdodo ni Àìṣà sọ. gbogbo tó sọ fún ọ̀tọ̀ ni kò sí àyọkó bẹ́ẹ̀. أما ó ní ṣùgbọ́n لو كنت أدخل عليها kánípẹ̀lú náà bá lè wọlé tì mí. لأتيتها حتى تشابهني ó ní ìbámu ọ̀lẹ́ gbà مشافهة ó ní ìbámu ọba tó ẹgbẹ́ ní tùṣà àhátà tùṣà fìhàní tó jẹ́ wípé ní òun gángan fún ara rẹ̀ ló kẹ́lẹ̀ fi ẹnu ara rẹ̀ sọ fún mi báyìí. ká ló lè wọlé tí tó sọ gbèsè láti bá a sùn láti lè gbọ́wọ́ lẹ́nu ẹ̀ ní o. torí ọ̀rọ̀ in tó ṣẹlẹ̀ náà ni ò jẹ́ kó náà ò lè lọ sọ́dọ̀ ẹ̀ lásìkò ìgbà yẹn torí gbà àwọn mùṣkílà tó ṣẹlẹ̀ lẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam. wọ́n á ní ká ní kò lọ sọ́dọ̀ ẹ̀ ni ó ní kì í bá ohun ò bá láti wá pé ní òun gangan ló yẹ kó sọ حتى fún تشابهني مشافهة tí ò ti jẹ́ pé òun ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ láti ẹnu ẹni mi يا أيها المزمل lẹ́yìn قم الليل إلا قليلا ẹ̀yọ́ ni mo zẹ́mìlù kan bẹ lọ́wọ́ wájú yẹn. قم الليل إلا قليلا قم الليل إلا قليلا gbogbo ẹja wí dáadáa. يا أيها المزمل قم الليل إلا قليلا قم الليل إلا قليلا يا أيها المزمل المدثر يا أيها المزمل المدثر تزمل للتف بثوب يشعى تزمل للتف بثوب يشعى يا أيها المزمل المدثر تزمل للتف بثوب يشعى kákàkà lásán ní alẹ́ تزمل ìṣẹ̀lẹ̀ للتف بثوب يشعى وما على الجسم هو شعر وما يليه فهو الدثار ورتل القراءة المرتلة مرسلة وكيل أي مفصلة وأصله تكملة الحروف وحفظ حكم لوصل الوقوف وحفظ حكم لوصل الوقوف إنا سنلك أي سنوحي قولا يثقل في الميزان فارم طولا وكيل أي يثق وكيل أي يثقل حين ينزل عليك من غيرة ما ينزل وكيل بل جانبي ثقة وكيل بل جانبي على النعوث والسعيد من حمل ناشئة الليل فكل ساعته وكيل أي قيامه قوماته أشد وسعا ثقلا في المحضر وكيل أي أثبت للتدبر وكل وتر أصله الموافقة للقلب كل أقوم كلا صيغة تلاوة حفظه في اللفظ والتلاوة سبعا
إيمان الجري في الأوطان أو راحة كالسبن في الأنهار تبتلا قطعا وكل كالا يعني القيود حفظا أغلالا ذاك صوتي يعلق كالمشبوك ترجوه أن ترج بالتحريك ثم الكثيب رملها المهيل الساهل المنهار إذ يسيل أخذا وبيلا أي شديدا ثقلا وكل كريها أو وخيما حصلا. Ntí àfa fi tú odidi sóra náà kí lọ. Wọ́n sì forí tú gbogbo ẹ̀ lọ. Àwọn àfa gbìyànjú gá o. Ẹ̀yọ́ sì ṣe iṣẹ́. Tẹ́sí máa rí wípé níbi àwọn tó sí ìṣe tu náà sí tu gbogbo àwọn lọ́họ́t. Àwọn tó bá rí fífẹ́ lé ń bẹ̀. Orin náà làbá gbìyànjú gbogbo ẹ̀. Kọ́nà kúrò àmì kò fún gbogbo àná láti ká. Ìmọ̀ tó pọ̀ kọ́nà kó yàn dárí fún wa. Ìmọ̀ tó pọ̀ kọ́nà kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan. واذكر اسم ربك وتبتل إليه تبتيلا كما واذكر اسم ربك وتبتل إليه تبتيلا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة هي أشد وتعوى مقيلا إن لك واذكر اسم ربك وتبتل إليه تبتيلا. Ọlọ́run tó dẹ́kun kó láàrin oṣù Ramadan. Ọlọ́run láàrin oṣù Ramadan. Ashraqa nurullah. Allah. Wa thabata hukmullah. Allah. Ahsana qawlullahi Allah. La ilaha illallah. Allah. La ilaha illallah. Ọlọ́dà kí wọ́n fi ṣe àṣemọ́ fún wa. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ́dà fi jẹ́ àṣẹ láyé. Àlékún orí rẹ̀, àlékún dùnú rẹ̀, àlékún ọlá rẹ̀, àlékún àlàáfíà rẹ̀, ọlọ́dà fún wa yọ̀dá rẹ̀. Wọ́n jẹ́ kọ́rọ̀ owó dàrú. Wọ́n fara ní wọn ọlọ́run. Wala la ilaha illallah. Wala Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam. Gbogbo àwọn àmì àjìyú ọlọ́dà gbàdúrà wa.